tọ́ ẹ̀túkú dédé àsìkò ní gbogbo tọwọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ̀tì láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ jàǹsì àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àti mọ̀ fìtò yín létí àwọn tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yára labala òṣèlú ìròyìn amúlòdùn tàbí labala eré ìdárayá ẹwà gbolé fújì náà là báyìí nítorí kò ṣe dúró wo instant response ní ṣe bí Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá sọ̀kò sórìlé ó di dandan kó gbóhùn onílé ẹ̀ kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ jọ̀wọ́ fọ́nrán yìí. àárọ̀ dọ́là ṣé bọ̀dá lẹ́ ń pè wọ́n ni. ẹ ṣe rí ìdòwé àlè pé wa ń bọ̀dá àlè kú lórí ayé bọ̀dá ò yọ. ayé bọ̀dá ò yọ. ayé bọ̀dá ò yọ. so ẹ lè lo ẹ fún Pasuma. wọ́n máa lo ẹ fún torí pé ṣe rí respect is reciprocal. bọ̀ ẹ̀gbọ́n yín ni wọ́n nà. màmá mi kọ́ ló bí Pasuma. ẹ káàbọ̀ padà fọ́nrán ibi tí Alhaji Suleiman Adio Atawẹ́wẹ́ ti jẹ́ kó di mímọ̀ gbangba wípé àwọn ò lè pe ìjọba Fuji Alhaji Pasuma ní ẹ̀gbọ́n àwọn nítorí àwọn ò fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. òun náà ló ṣokùnfà bí ọ̀kan lára àwọn ọmọ Pasuma ti ṣe jáde wá báyò láti wá jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀gbọ́n ọ̀gá àti aláàánú ni ìjọba Fuji Alhaji Pasuma jẹ́ sí Atawẹ́wẹ́. ó jẹ́ kó di mímọ̀ bó ti ṣe jẹ́ wípé Atawẹ́wẹ́ máa ń tọrọ máìkì ni lójú agbo tó sì ṣe bẹ́ẹ̀ tó ṣojú àwọn oníkì Atawẹ́wẹ́ ṣe bẹ́ẹ̀ kópa ìgbéraga tí ẹ wo ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ògbẹ́nu tán ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ fọ́nrán ọ̀hún ká gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Pasuma wọn dàrẹ́ ooo Àdìgún Ṣàfà lè ní jẹ ẹyin tèmi mo kọ̀ pé kí n kọ́ ẹyin ni o kò ń ṣe pé omi náà ni mo bá wá àmọ́ ṣáà mọ̀ kọ́ mo lóyin ni mí. mo wo fídíò kan tó ń lọ lórí àgbáyé tó ń gbọ́ káàkiri pé Alhaji Sule Adio Atawẹ́wẹ́ báwa bá ti ń pè yín ní respect táà ń pè yín ní ẹ̀gbọ́n wa tàbí ń pè yín láṣíwájú Alhaji Wasiu Alabi Ajibola tó jẹ́ dádì tiwa ìjọba Fuji ẹ̀gbọ́n yín ọ̀gá yín lẹ́nu iṣẹ́ ni so táwa mú ohun tó wọ̀n sẹ́mi lè mi sọ o mi lè sọ ẹlòmíì o ó wọ̀n sí mi débi pé mo mọ̀ dájú ṣá ẹ̀yin gbọ́dọ̀ mọ̀ pé mo mọ̀ àwa fún ẹ̀yin ní respect tá à ń pè yín lẹ́gbọ̀n a dẹ̀ ń gbé fún yín àmọ́ ọ̀rọ̀ tẹ́ sọ pé Alhaji Wasiu Alabi lè pè wọ́n bọ̀dà ẹ̀gbọ́n yín wọ́n tún jù yín lọ lẹ́nu iṣẹ́ torí nígbà tẹ́yìn wá sáré ya tẹ́ wá tọrọ mike ó ṣojú àwa náà kéré bẹ́ẹ̀ yẹn ó ti yẹ yín bẹ́ẹ̀ àmọ́ tó bá ń ṣe interview fún yín ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ pé Alhaji Wasiu Alabi yẹn lè pè ní ẹ̀gbọ́n yín ọ̀gá yín lẹ́nu iṣẹ́ ó fi yín hàn fáráyé ẹ pa gbéraga ti Alhaji Sule Adio Atawẹ́wẹ́ ẹ fi gbéraga lẹ̀ o àwa gbọ́n amọ̀yàn bàjẹ́ amọ̀yàn yẹ̀yẹ̀ sọ àbúrò àwọn ò gbọ́dọ̀ máa yẹ̀yẹ́ yín torí pé àwa àti yín jọ wà ní àdèmọ̀pẹ́ mọ̀ wọn lè jẹ́ àmọ̀ ìṣọ́ tó àbá ti fún yín yẹn ẹ má máa bá Alhaji Wasiu Alabi ẹ má máa fi wọn wé nǹkan kan wọn ṣẹgbẹ́ yín ẹ̀gbọ́n ẹ ọ̀gá ẹ lẹ́nu iṣẹ́ Alhaji Sule Adio Atawẹ́wẹ́ ẹ má máa sọ bẹ́ẹ̀ yẹn kó dáa pé Alhaji Wasiu Alabi lè pè wọ́n ní ẹ̀gbọ́n yín ọ̀gá yín jẹ́yìn ti gbàgbé ni àjọ máa ń wà láríyá ni náà àjọ máa ń wà láríyá ni ẹ̀yin jà wá lọ díẹ̀ àgbà àmọ́ a máa ń gbé fún yín ó ti ẹ̀yà máa ń gbé fún yín àgbà àmọ́ pé Alhaji Wasiu Alabi ọ̀gá ẹ̀gbọ́n yín ló jẹ́ ẹ̀gbọ́n yín ọ̀gá ló jẹ́ sí ẹ̀gbọ́n yín ó fi yín hàn Ọlọ́run tara ẹ̀ ní kó fi yín hàn ìtòrí ẹ̀yin ò mọ̀ ní ìgbésí ayé yín bẹ́ẹ̀ bá sọ sórí lọ sọ sórí bọ̀ Paso wà ń bẹ́ẹ̀ ẹ fi yẹn lẹ̀ Alhaji Sule Adio Atawẹ́wẹ́ ẹ ṣàtúnṣe o pé gbogbo Paso ẹ lè pè wọ́n bọ̀ dáhẹ́ ẹ má tún jẹun gbọ́ bẹ́ẹ̀ o mo kàn fẹ́ lè fún yín wọ́n ní tí bá gbọ́ ó máa dìjà ó ti máa jẹ́ nìyẹn ṣe. tọ́ ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tó jẹ́ kó di mímọ̀ fún Atawẹ́wẹ́ pé òun fi eléyìí ṣe ìkìlọ̀ fún òun kó jáwọ́ lápọ̀n tí ó yọ kó gbomi lákaná ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀gá ẹ̀gbọ́n àti aláàánú ni Alhaji Pasuma jẹ́ sí o. ó ní ojú àwọn ló ṣe gbangba báyìí lákò tó wá tọrọ máìkì lójú agbo Paso ẹ̀gbọ́n ṣe bí wọ́n ní Paso tá a fi na ìyálé òǹbẹ̀lájà fún ìyàwó ṣọ̀nà ló ṣokùnfà bí èsì ọ̀rọ̀ ẹ ti ṣe jáde nítorí tí ọ̀bá gbàgbé nínú fọ́nrán tí a ti kọ́kọ́ gbé jáde tẹ́lẹ̀ rí tí Atawẹ́wẹ́ jẹ́ kó di mímọ̀ wípé Akóredé Mandétọ̀ ti wá láti wá tọrọ máìkì lọ́wọ́ òun rí òtí eléyìí náà ṣe bẹ́ẹ̀ tó jáde sí òun náà bákan náà tọ́ ìyá tó bá kọ sẹ́yìn náà bó bá ṣe ilé tiyín ẹ má gbàgbé láti bá fi èrò tí náà sọ̀rọ̀ sábàlá àríwísí ìyẹn comment section ṣùgbọ́n ká tó máa dágbére ẹ jẹ́ ká wo nǹkan sí méjì lórí àwọn nǹkan tí àwọn ènìyàn fi sọ sábàlá àríwísí fọ́nrán ọ̀hún ká wo ìyà tó kọ sí oníkálukú. I read commenters kan tó ní please guys if you love Pasuma don't reply Atawẹ́wẹ́ because he want to use Pasuma trend ni because nobody dey fear him dey hear him again. Wale you guys should not answer him he want to try to surface ni. Ọ̀tọ̀lówó Ogun State òpònú ni ẹlòmíì nínú yín ṣé Pasuma náà gba mic lọ́wọ́ Òbésèré ni.
àtúrí commenters kan tó ní bro don't be too stress yourself wetin concern of Fuji Pasuma wonder baba wey go see like no see the world know Pasuma helps in Fuji industry still dey count since 19s. Adéwálé Atawewe ikú ló máa pa ẹ́. Aturi commenters kan tó ní that life for you now you understand what Yoruba call àbòsí. Paso ò gbà fún Obesere wẹ́wẹ́ náà tẹ́jú Paso mọ́lẹ̀. Big Shefi nice one Sarafa Adigun lawyer boy I love you for days. Madiba person admit his senior arm for age no be everybody wey senior you na you dey call bodana. I have friends that are older than me with 4 to 5 years. Suleiman Sholola Atawewe Olugwana. Aturi commenters kan tó ní confirmed Ariya Night Club 1996 to 97. Before that time na La Parias Garden at Maryland in dey come collect microphone 1994 to 1995. Kutari Ọ̀gánlá ìgbéraga máa yìí ti pọ̀ jù. Sharafa face your music career. Paramount Ọba Orin ti sọ̀rọ̀. Aturi commenters kan tó ní this is your time to fight for Paso. Tiri has done his own. It's your own time. Fire who enter us, Paso. Fire who enter us, Paso for life. BJ, confirmed. God bless you. K Money, original Omoko, good talk. Sule Adio is a yeye man. So, ẹ jẹ́ ká ka ilé tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀yìn sí abala àríwísí fọ́nrán ọ̀hún. He even said them bring Oshupa come perform for him stage. Is ìgbéraga without nothing. Currency still have money. Fi orin ṣe àlàyé ọ̀rọ̀ yẹn. I want to confirm maybe you be good musician. Game changer. Ọ̀gánlá Fuji and Akile Fuji are good friends and brothers from the same hood. Why be say no level people dey cause issue always. Oshoyemi, all of them then say without Pasuma they can't hear what they are singing. Abolaji Quadri Atawewe still on top wàláì. Medula Ẹ̀gbádìgún ẹ kọrin díẹ̀ fún wa náà. Tó àlàyé ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lẹ̀ tí bó lẹ́kùnrin tí a sì ti ka gbogbo àríwísí àwọn ènìyàn sábàlá fọ́nrán ọ̀hún. Táṣíbẹ̀ tí a ti kà sí létí ìhà tó kọ sí oníkálukú. Bó bá ṣe rí létí tẹ̀yìn náà bó bá ṣe rí lápá ọ̀dọ̀ yẹn má gbàgbé láti bá fi èrò tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section torí ànímọ̀ rí jù báyìí lọ. Ìkànnì Rígí Naija TV àwa ní sí ní tòótọ́ a tún máa bá yín pàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbé báyìí fi ní pé ó dàbọ̀.